tí n bá gbọ́ yín yé dáadáa báyìí n tẹ́ ń sọ báyìí ni wípé èdè Ọ̀yọ́ gangan ni standard. Òun ló súnmọ́ kì í ṣe ní standard. Òun ló súnmọ́ olórí ẹ̀ka èdè tí a ń lò ní. Ó ní ojú ibi tí a ti máa lo ẹ̀ka èdè pàápàá bá jẹ́ pé ìwé òǹkọ̀wé alátinúdá. Ṣùgbọ́n bóyá a fẹ́ ṣèròyìn lórí rédíò ni tàbí a fẹ́ kọ àròkọ ojúlówó èdè Yorùbá tá ń pè ní olórí ẹ̀ka èdè standard Yorùbá ni a gbọ́dọ̀ lò. Ṣùgbọ́n ìyẹn ò túmọ̀ sí pé ẹ̀ka èdè náà kò wúlò. Lórí àárí ẹ̀ka èdè lóríṣiríṣi, ẹ̀ka èdè gómìnà, èdè agbègbè tèmi, ẹ̀ka èdè Ifẹ̀ wà, Ìjẹ̀bú wà, Ẹ̀gbá wà, Ìbọ̀lọ́ wà. Inú ẹ̀ka èdè ni wọ́n ti mú wa. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ ambiguity, inú èdè Ifá ní èdè Ọ̀yọ́ ni wọ́n ti mú pọ́nna tó túmọ̀ sí ambiguity, yẹn pé kọ́rọ̀ ní ju ìtumọ̀ kan lọ. Tó náà àwọn nínú èdè àjùmọ̀lò tá ń lò tàbí tí a lè pè ní olórí ẹ̀ka èdè, àwọn èdè tó wá láti inú ẹ̀ka èdè ó wà ńbẹ̀ tó pọ̀ rẹpẹtẹ nítorí pé ẹ mọ̀ pé èdè ń gbèrú sí ni. Isnad Homes and Properties real estate tó fà kọyọ wọ́n talẹ̀ ralé lóríṣiríṣi. Isnad Limited you are too much o. Ẹni bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé kó lè fi wá mọ̀nà. Isnad ló ní industrial land ó ń bẹ níbí. Bẹ́ẹ̀ fẹ́ ṣe commercial farming ẹ má bọ̀ wá. Àní bẹ́ẹ̀ fẹ́ ralẹ̀ láti ṣe real estate. Àbò fẹ́ nímọ̀ nípa bó ti ṣe ìrọ̀rùn ló bá dé nílé iṣẹ́ tiwa. Isnad Homes and Properties ó táwọn yọ ẹjọ́. Ilẹ̀ fún ilé gbígbé ń bẹ lọ́pọ̀ yanturu. Bẹ́ẹ̀ bá wà dòwò pọ̀ pẹ̀lú ìfọkànbalẹ̀ ní. Torí agbóhùnjẹjọba àtúnjọ lóòótọ́. Torí náà let's build future through real estate. Jẹ́ngbọ́ Isnad Homes and Properties. Real estate tó fà kọyọ. Wọ́n talẹ̀ ralé lóríṣiríṣi. Tó jójúlówó. Isnad Limited you are too much o. A mà tún dé akínyín. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba adániwáyé ọ̀rẹ́ ẹni rẹ̀ ní tirẹ̀ mẹ̀kúnnù lẹ́kún ọ̀nà iná ní tí ná jàǹdùkú ṣìnà lè bàbá wọn kábíyèsí Elédùmarè. Mo kí yín o ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ìbámu pẹ̀lú ohun tásìkò tí yín bá sọ lórílẹ̀‐èdè tẹ́tí ń wò wá. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ́ mi. Bẹ́ńbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí ẹ tún wò ó lónìí bẹ́ńbẹ́yẹ́kẹ́. Mo ní bàbá olóye onímọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi ń bí. Olóyè ọ̀mọ̀wé Adésọjí Adérẹ̀mí Fájẹ́njọ ọmọ wọn nílùú Ìlọ́ràngún ọmọ Ògbóyè. Mo kí yín o ẹ kú dédé àsìkò yìí. Ó ṣeun atọ́kùn èmi náà sọ pé a ti dé bá a ṣe ń dé o lóní bẹ̀m̀bẹ̀yẹ̀kẹ́. Bẹ́ẹ̀ni. Mo ròyìn kí ẹ mọ tẹ́tí sí wa o yóò dáa fún gbogbo wa o. Àṣẹ. Ẹ mọ bá wa ká lọ. Tọ́ ẹ ṣeun. Tọ́ gẹ́gẹ́ bí olùkọ́ èdè Yorùbá iṣẹ́ àìmọ̀fólóko mọ́ lórí ìkànnì yìí ṣùgbọ́n táwọn kan bá ń bá yín pàdé fúngbà àkọ́kọ́ ẹ káàbọ̀ o ibi tá a ti kẹ́kọ̀ọ́ nípa èdè Yorùbá gan-an òun leléyìí látọ̀dọ̀ bàbá wa tó jẹ́ igi ìmọ̀ nípa èdè Yorùbá. Ẹ já wa mọ̀ báyìí lónìí kí ni àwọn nǹkan tí ọ̀pọ̀ ò mọ̀ nínú èdè Yorùbá tó jẹ́ àṣìṣe tàbí ọ̀nà tí wọ́n ń gbà sọ àwọn ọ̀rọ̀ kan tó kù díẹ̀ káàtó kí lèyí tó tọ́. Ẹ káàbọ̀ sórí ètò. Nígbà tá à ń bá ń sọ nípa èdè gẹ́gẹ́ mo ṣe máa sọ rí pé èdè kọ̀ọ̀kan ló ní ìlànà àtẹ̀lé. Èdè kọ̀ọ̀kan ló ní àpàdé àlùdé. Tí a bá sì ti yẹ̀bá lórí ìlànà tàbí òfin yìí ìyẹn ti fi hàn pé a ti yapa sí òfin èdè yẹn nìyẹn. Ó sì máa wá ó máa ń di àṣìlò èdè làwọn onígẹ̀ẹ́sì wọn sọ pé tá a túmọ̀ sí Yorùbá pé wọ́n ti tàbọn. Nítorí náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bóyá rò pé èdè abínibí ni síbẹ̀síbẹ̀ náà wọ́n máa ń ṣe àwọn àṣìṣe yẹn bóyá torí àìní ìmọ̀ kíkún nípa èdè yẹn àti àwọn òfin tó dé wọ́n máa ń ṣe àṣìṣe yẹn. A tún tẹ̀síwájú lónìí láti pe àkíyèsí wa sí àwọn àṣìṣe tí a máa ń ṣe tí ì jẹ́ pé bóyá a mọ̀ọ́mọ̀ ṣe ni ṣùgbọ́n tó jẹ́ pé àṣìṣe ni ó jẹ́. Yorùbá sì ní ìmọ̀ òpin bí ìdí iṣu à ń dára wa lẹ́kọ̀ọ́ náà ni láti lè jẹ́ kí èdè abínibí wa pàápàá èdè Yorùbá
kí ó lè tẹ̀síwájú. ẹ ṣeun ẹyá ẹja bẹ̀rẹ̀ sí mú lẹ́yọ kọ̀ọ̀kan. ẹ ṣeun. àkọ́kọ́ èyí tí màá kọ́ wò ni ètí pàápàá tí wọ́n bá fẹ́ ka ìwé mímọ́ Ọlọ́run, ìwé Bíbélì ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ìjọsìn wa, tí wọ́n bá fẹ́ sọ pé Amos chapter 1 verse 4 wọ́n á ní ìwé Amos orí kìíní ẹsẹ̀ kẹrin. ẹsẹ̀ ni wọ́n pè ẹsẹ̀ yẹn, ẹsẹ̀ tí wọ́n pè verse ni. tá a bá wò pé bóyá ẹsẹ̀ 5 verse tó náà tó yẹ kó jẹ́ ni pé ìwé Amos orí kìíní ẹsẹ̀ ìkẹrin, kì í ṣe ẹsẹ̀ ìkẹrin verse ni, kì í ṣe ẹsẹ̀. ìwé Amos tàbí ká sọ pé ìwé Genesis orí kejì ẹsẹ̀ ìkẹfà, kì í ṣe ẹsẹ̀ kẹfà, ẹsẹ̀ ni èyí tó tọ̀nà. àmì orí rẹ̀ tí wọ́n lò yẹn kò tọ̀nà. ẹsẹ̀ ni rere kì í ṣe rédò. ibo ni gbólóhùn yẹn ti jáde? lọ́pọ̀ ìgbà tí wọ́n bá ní bóyá wọ́n bá ka àyọkà ní ilé Ọlọ́run, mo mọ̀ gbọ́ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé Ọlọ́run pé bóyá Bíbélì kíkà fún ètò ìsìn òní ni a rí nínú ìwé Sáàmù orí kìíní. dípò kí wọ́n sọ pé orí kìíní ẹsẹ̀ ìkarùn-ún títí dé ìkẹwàá, wọ́n á ní orí kìíní ẹsẹ̀ ìkarùn-ún títí leg ni wọ́n máa ń pè. ẹsẹ̀ ni kì í ṣe ẹsẹ̀ ni kì í ṣe. irú àpẹẹrẹ náà ni èròǹgbà tí mo ní àwọn èèyàn máa ń sọ tẹ́lẹ̀. èròǹgbà ni kì í ṣe èròǹgbà. irú àpẹẹrẹ náà tí wọ́n máa ń ṣe àṣìṣe rẹ̀ nìyẹn. nítorí náà ẹsẹ̀ ni o, ẹsẹ̀ Bíbélì. tí a pè nínú oko náà a máa ní poro àti ẹsẹ̀. bó ṣe wà ní ẹsẹ̀ Ifá náà tí a máa ní Ifá verse, ẹsẹ̀ náà ni wọ́n pè. bó ṣe jẹ́ nìyẹn. ẹ ṣeun. ẹ jẹ́ kí a tún wá lọ sínú mi. mọ̀ pé yín náà ń dé bẹ́ẹ̀ ṣe ń wò ó bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń gbọ́. ìkejì náà ni pé nígbà tí wọ́n bá fẹ́ ṣe ìsọnísókè nǹkan tàbí ṣe ìkádìí lórí gbogbo ọ̀rọ̀, wọ́n á máa sọ pé tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. wọ́n máa ń sọ bẹ́ẹ̀ ni. tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ kò bá mu. tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. ohun tó yẹ kó jẹ́ ni ju gbogbo rẹ̀ lọ. ju gbogbo rẹ̀ lọ yẹn pé finally. tàbí lákòótán. wọ́n á máa ní pé ju gbogbo rẹ̀, tàbí ní ṣókí, tàbí ní ìkádìí, tàbí ní àgbálọgbábọ̀. wọ́n á sọ pé tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ rárá kò bá mu. ju gbogbo rẹ̀ lọ ni ìpèdè tí ó tọ̀nà tó yẹ kéèyàn máa sọ nínú èdè Yorùbá. ẹja tún dè yẹn náà o. ìkejì ó lè jọ bí àwàdà ṣùgbọ́n ó mú pọ́nna dání. ọ̀rọ̀ pé irọ́ tí ó túmọ̀ sí no lédè, tí ó yẹ pé no ni wọ́n fẹ́ sọ lédè Gẹ̀ẹ́sì. wọ́n ní irọ́. ṣùgbọ́n bí àpẹẹrẹ ní ìsìnkú wa sọ pé ìwọ ló mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, wọ́n á ní irọ́ o. títa ló wá ń purọ́, irọ́ o. tí ó bá sọ pé no ni wọ́n fẹ́ sọ ní no, wọ́n á sọ pé irọ́ o. rọ́kọ̀. ohun tí ìpèdè tí ó yẹ kí wọ́n sọ ni pé rárá o. bí tí mò ń lọ nìyẹn. yàtọ̀ sí rárá o, kò rí bẹ́ẹ̀ o, bẹ́ẹ̀ kọ́ o. ọ̀kan nu mẹ́tẹ̀ẹ̀ta yẹn lèèyàn lè lò. ìyẹn ló bá ọ̀gangan ipò yẹn mu. ló wá sí irọ́ o. bí wàá gbà ó ṣe wá ń parọ́. irọ́ ni tó ṣe tó bá ká ní ó ti pa irọ́. bẹ́ẹ̀ni. ká ló mu ó wá sọ pé mi ò mú o tàbí bẹ́ẹ̀ kọ́ o tàbí rárá o. àá fẹ́ ṣàlàyé ẹ̀ ìgbà yẹn la lè sọ pé ó ń pa irọ́. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n pé irọ́ o ta ló mu irọ́ o. ẹ ṣeun ẹjẹ́ á tún rò ó, ẹjẹ́ á tún dìímú. ṣé ẹ mú gègé àti tákàdá yín ẹ kọ́lẹ̀. mo ti mọ̀ pé àwọn tí ò bá kọ sílẹ̀ mọ̀ pé wọ́n ń kọ sọ́kàn. bí àwọn bàbá bá sọ pé wọ́n ní àwọn onírẹ́kọ̀ náà ni àwọn onírẹ́kọ̀ rí. mo mọ̀ pé àwọn ọmọ Yorùbá yálà òkè òkun ni o tàbí ilẹ̀ Yorùbá, mo mọ̀ pé ọpọlọ wa pé pérépéré. ṣùgbọ́n tí ó dáa jù náà ni pé ká kọ sílẹ̀ kí a lè mọ, kódà àwa náà lè fi mọ dá ẹlòmíín lẹ́kọ̀ọ́ pápá àwọn àlàyé tí
mo ṣe yìí gẹ́gẹ́ bí ẹ̀rí máa jẹ́ mi so. ẹlòmíì tiẹ̀ ń ká pamọ́ sórí bóyá ẹ̀rọ bá ń sọ̀rọ̀ tàbí ti láptọ́ọ̀pù àti ẹ̀ náà ọ̀yá ẹja tẹ̀síwájú. Òmíì tí mo tún fẹ́ sọ ni pé nígbà tí wọ́n bá fẹ́ túmọ̀ for example sí Yorùbá wọ́n á wá ní fún àpẹẹrẹ ní la fẹ́ fún àpẹẹrẹ tí àpẹẹrẹ ń jẹ́ èèyàn dá fún nìkan for example agbádá èdè elédè ni wọ́n fi dín ẹran Yorùbá yẹn ìtumọ̀ lérèfé ìtumọ̀ gbẹrẹfu ni wọ́n tú yẹn ìtumọ̀ lérèfé táwọn eléyìnbó ń pè ní literary meaning ni wọ́n fún yẹn wọ́n fún ní ìtumọ̀ tó jinlẹ̀ ṣùgbọ́n ìtumọ̀ tó jinlẹ̀ ni pé gẹ́gẹ́ bí àpẹẹrẹ tá a lè wá sí àgékù rẹ̀ sí bí àpẹẹrẹ àwíjàre gan ni pé gẹ́gẹ́ bí àpẹẹrẹ ṣùgbọ́n a lè gé kúrú pé bí àpẹẹrẹ kì í ṣe fún àpẹẹrẹ. tàbí ká kú sọ pé àpẹẹrẹ bẹ́ẹ̀ ni àpẹẹrẹ ṣùgbọ́n nígbà míì tó bá ti pé inú ìsọ aláìsí gbà ni yẹn tí wọ́n pè ní utterance ìsọ àṣegbà acceptable utterance tàbí yíyára sọ èrò tó bá rí pé à ń yára sọ̀rọ̀ ni a lè lo bá rí pé nínú gbólóhùn láti ń lọ gẹ́gẹ́ bí àpẹẹrẹ o ṣùgbọ́n bá rí pé a fẹ́ dàrọ̀ yẹn lónìí a lè sọ pé àpẹẹrẹ báyìí. ìyẹn túmọ̀ sí wípé gbogbo àwa tá a ti máa ń lo fún àpẹẹrẹ tẹ́lẹ̀ ká má lò mọ́ o bí àpẹẹrẹ tàbí gẹ́gẹ́ bí àpẹẹrẹ ní ká lò. ẹ ṣeun púpọ̀ àgbáyé ò ní tán lórílẹ̀ o. ìmíì tí mo tún fẹ́ kí a jọ fojú sùnùkùn wo ni èyí tí wọ́n sọ pé wọ́n gbọ́ láwọn àwọn èèyàn dáadáa ṣùgbọ́n kò dùn létí yàtọ̀ sí pé ó tún tako òfin èdè wọ́n ní palẹ̀ máa wo yẹn. palẹ̀. abẹ́ ẹ̀ mọ́ gbẹ́dẹ́ wọn. mo ti gbọ́ mi kan rí. wọ́n ní palẹ̀ máa wo yẹn. palẹ̀ máa wo yẹn. n tó yẹ kó jẹ́ ni pé palẹ̀ àwo yẹn mọ́. palẹ̀ àwo yẹn mọ́. kì í ṣe pé palẹ̀ máa wo. ẹ rí i pé a lè sọ pé pa àwo yẹn mọ́ kúrò ní ilẹ̀. pa àwo yẹn mọ́ kúrò ní ilẹ̀. n tó ṣẹlẹ̀ pé palẹ̀ mọ́ àwo palẹ̀ mọ́ yẹn láti inú ọ̀rọ̀ sí ẹlẹ́là tá à ń pè ní pamọ́ ló ti jẹyọ ọ̀rọ̀ sí ẹlẹ́là tá à ń pè ní pamọ́ irú àwọn ọ̀wọ́ tó wà ní àárín rẹ̀ ni pé bíi báwí tàn jẹ ẹ rí i pé báwí yẹn a lè sọ pé ó báwí ó bá ọmọ rẹ̀ wí nítorí náà ọ̀rọ̀ orúkọ wà láàárín ọ̀rọ̀ sí kínní àti ọ̀rọ̀ sí kejì yẹn jẹ́ pé ọ̀kan àwọn méjèèjì wọ́n máa ń pè wọ́n ní ọ̀rọ̀ sí afárá tí wọ́n rí pé wọ́n lè dá dúró ṣùgbọ́n a wá fi ọ̀rọ̀ orúkọ bọ̀ láàárín òun náà ni pamọ́ yẹn pa àwo yẹn mọ́ ṣùgbọ́n kì í ṣe palẹ̀ mọ́ àwo pa ilẹ̀ àwo yẹn mọ́ ni a máa sọ pa ilẹ̀ àwo yẹn kì í ṣe palẹ̀ mọ́ àwo torí náà bí ìyẹn ṣe jẹ́ nìyẹn. omi tí màá tún sọ ni pé mo mọ̀ pé ọgbẹ́ Ifẹ̀ dáadáa mo sì mọ̀ pé fájú ìgbà kúnlé náà yunifásitì Ifẹ̀ ló lọ yóò ti mọ gbọ́ ọjà ọgbà Abáfẹ́mi Awólọ́wọ̀ tí wọ́n pè ní yunifásitì Ifẹ̀ tẹ́lẹ̀ ní àwọn èèyàn máa ń ṣàṣìṣe wọ́n ní pé òwúrọ̀ lọ́jọ́ ẹmu ni wọ́n fi mu lótùfẹ̀ wọ́n ní òwúrọ̀ lọ́jọ́ nígbà tí wọ́n bú àwọn èèyàn Ifẹ̀ nìyẹn o gbogbo wa sì ní gan ọmọ Yorùbá Ifẹ̀ ní orírun wa nígbà tí wọ́n bú gbogbo wa ni pé òwúrọ̀ lọ́jọ́ ẹmu la fi mu rárá o àìfi mẹ́mu ohun tí wọ́n máa ń sọ ni pé òwúrọ̀ ọlọ́jọ́ ọdún òrìṣà ọlọ́jọ́ ẹmu ni òwúrọ̀ ọlọ́jọ́ ẹmu ni wọ́n fi mu ní Ifẹ̀. ìyẹn gbọ́n fi ń ṣe fàájì. fàájì yẹn pé bí ìgbà tí a ń dáwọ́ ọdún ni pé ọjọ́ à ń yọ̀ ní ìbẹ̀rẹ̀ ọdún ọlọ́jọ́ ṣé ẹ sì mọ̀ pé nígbà tá a bá ń sọ̀rọ̀ ẹmu ní ilẹ̀ Yorùbá ara nǹkan abínibí ilẹ̀ Yorùbá nìyẹn tí ẹ lè sọ kẹ́ mọ́ rántí ìlà. bẹ́ẹ̀ ni ìlà ló lẹ́mu ìlà ọ̀ràn ọ̀gbọ̀n ìlà ló lẹ́mu. tó náà ara nǹkan tó jẹ́ nǹkan abínibí ilẹ̀ Yorùbá tí ó jẹ́ bí ọtí ìbílẹ̀ ilẹ̀ Yorùbá ní tá a fi ṣàyẹ̀ torí náà. tó túmọ̀ sí pé bá a ṣe máa lò ó báyìí
ó ti kúrò ní pé òwúrọ̀ lọ́jọ́ ẹmu náà fi mú lẹ́hún òwúrọ̀ ọlọ́jọ́ wọ́n ṣe àgékúrú ọ̀yẹn ló bí òwúrọ̀ ọlọ́jọ́ ẹmu ni wọ́n fi mú nílé Ifẹ̀. ẹjẹ́ adìyẹn mú o gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáyé tá a ti ń lò tẹ́lẹ̀ ṣùgbọ́n tó yí òye ní òye sì ti yé wa báyìí. ẹ ṣeun. ẹ ṣe ìmíì tí mo tún fẹ́ sọ ní ọ̀rọ̀ tó jẹ mọ́ ìlà kíkọ àwọn ìpèdè tí wọ́n lò fún ìlà kíkọ mo ti sọ yẹn náà ṣáájú wípé à ń pè nǹkan yẹn ní ọ̀rọ̀ àlòpọ̀ alọ́màjà fixed collocation àwọn ọ̀rọ̀ ṣe kan wà tó yẹ pé ó lọ́rọ̀ orúkọ tí ó bá mu mo ti sọ àpẹẹrẹ nísìn ní ṣáájú kí n tó débi tí bí ìpàjùbà kí n tó débi àpẹẹrẹ tí mo fẹ́ sọ a lè sọ pé adìyẹ bí ẹyin a sọ pé ó yé ẹyin ní bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kan nípa ìlà kíkọ bóyá pépélé àwọn míì wọ́n á sọ pé ó kọ gọ̀m̀bọ́ ó wọ́ gọ̀m̀bọ́ ló tọ̀nà ó kọ pélé ló bá mu ó wọ́ gọ̀m̀bọ́ ó kọ pélé torí wọ́n máa ń wọ̀ sí ọmọ yàtọ̀ sí yẹn wọ́n á ní ó sá kẹ́kẹ́ ẹ rí i pé àwọn bíi àwọn Ògbómọ̀ṣọ́ náà wọ́n máa ń wọ́ gọ̀m̀bọ́ ó sá kẹ́kẹ́ wọ́n á ní ó sá kẹ́kẹ́ ó ní wọ́n máa kì í ṣe pé ó kọ kẹ́kẹ́ kì í ṣe pé ó kọ kẹ́kẹ́ ó kọ pélé kì í ṣe pé ó bu kẹ́kẹ́ kì í ṣe pé ó bu wọ́n á sọ pé ó wọ́ gọ̀m̀bọ́ ó sá kẹ́kẹ́ torí náà a lè sọ pé ó kọ pélé ó sá kẹ́kẹ́ ó bu àbàjá bẹ́ẹ̀ ni àwọn ìlànà yẹn ó kọ pélé ó wọ́ gọ̀m̀bọ́ ó sá kẹ́kẹ́ ó bu àbàjá bí wọ́n ṣe máa sọ ni àwọn ọ̀rọ̀ sí yẹn bó ṣe bá rí mo ti sọ àwọn àpẹẹrẹ kan náà nígbà kan náà ẹjọ́ tó sọ àpẹẹrẹ míì àwọn èèyàn náà máa sọ bí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ nípa ìjálá wọn á ní òkè ìjálá rárá ó sùn ìjálá ni a lè sọ pé òkè ewì ẹ̀ pé abẹ́ ewì ni ìjálá wà ẹ̀ pé ìjálá yẹn ó dàbí ìpín tí wọ́n pín tá a bá fi ìgbóǹkalẹ̀ wò wọ́n pín sí abẹ́ ìsàré ṣùgbọ́n ó sùn ìjálá ni ó sùn ìrèmọ̀jé ó pẹ̀sà ó kéwì bẹ́ẹ̀ ni ìwì egúngún ó kíwì egúngún gbà mí tó wá ti pé ẹ rí i pé nísìnyí a lè sọ pé ó dá ègè irú ewì àpẹẹrẹ ewì Alóhùn tó wà ní ilẹ̀ Ẹ̀gbá ó sìn ìgbálá ewì yẹn ó jẹ́ ewì tí orin arò fún òkú ní ilẹ̀ Ẹ̀gbá ó sìn ìgbálá wọn á ní ó mú olélé ẹ̀yà ewì kan ní ilẹ̀ Ìjẹ̀ṣà ni ó rí ọ̀sàrí ẹ̀yà ewì kan nílẹ̀ Ifẹ̀ nìyẹn. ó tún dàbí tá a bá sọ pé ẹ mọ̀ pé a ní ó lu ìlù a sì ní ó sán omele. ó sán omele bẹ́ẹ̀ ni ó lu agogo. kò ṣe jẹ́ nìyẹn. omi tí màá sọ ní pápá nígbà tí àwọn èèyàn bá ń ka ọ̀rọ̀ ewì Ọdúnjọ wọ́n á máa sọ pé bàbá rẹ̀ lè lówó lọ́wọ́ ìyá rẹ̀ lè lẹ́sìn lẹ́kan ni àwọn á sọ. ohun tó ṣẹlẹ̀ nígbà yẹn ni pé torí àkọ́tọ́ àfàgùn fáwẹ̀lì kò jẹ́ kó fáwẹ̀lì ẹyọ kan ni wọ́n fi sí wọ́n á fi àmì àfàgùn fáwẹ̀lì sí so àwọn èèyàn wà ní ó lẹ́sìn lẹ́kan bàbá rẹ̀ lè lówó lọ́wọ́ ṣùgbọ́n tí ẹ bá wo àwọn ìwé àtijọ́ yẹn àkọ́tọ̀ ayé àtijọ́ he méjì yẹn wọ́n á máa fi àmì tàbí he méjì yẹn tàbí he méjì náà bó dáa pé he bí wọ́n ti pé bí wọ́n fẹ́ kọ àánú kan nísìn àánú sẹ́yìn pé a méjì ló yẹ kó jẹ́ a kan wọ́n á fi àmì àfàgùn fáwẹ̀lì wọ́n á fi sórí ẹ̀ so ìyẹn ló fà táwọn èèyàn bí wọ́n fi lérò pé bóyá ó lẹ́sìn lẹ́ẹ̀kan ni wọ́n sọ ṣùgbọ́n ó lẹ́sìn lẹ́ẹ̀kan ní èèkàn yẹn pé nǹkan tí wọ́n máa ń gbé kalẹ̀ láti so ẹran mọ́ ó ní ẹ̀sìn lẹ́ẹ̀kan bí irú tá à ń ṣe ọrẹ mọ́ irú olóòlù ó méjì ló yẹ kó jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ní àtijọ́ ó kan ni wọ́n bá bẹ̀rù àlàáfíà á méjì ló yẹ kó jẹ́ wọ́n kọ á kan sí oòrùn ó méjì ló yẹ kó jẹ́ oòrùn. gẹ́gẹ́ bí àpẹẹrẹ bí ẹ̀rí máa ń jẹ́ mi so
a máa sọ pé àjànàkú kò léèkàn ọba tí yóò mẹ́rin kò tí ì jẹ. Èèkàn yẹn ni pé ibi tí a máa ń so ẹran mọ́. Yàrá pé láyé àtijọ́ àwọn tó bá ní owó tí wọ́n nífọ̀n léèkàn náà wọ́n mọ̀ ní ẹṣin wọ́n sì so wọ́n mọ́ èèkàn tẹ́ pé bẹ́ẹ̀ ni wọ́n ti máa fún wọn ní oúnjẹ. Torí náà èèkàn ni kì í ṣe lẹ́sìn léèkàn o lẹ́sìn léèkàn bẹ́ẹ̀ ni. Èèkàn yẹn lẹ ṣàlàyé ń sìn àrí. Pé èèkàn yẹn ni pé igi ó lè jẹ́ irin tàbí igi tí wọ́n èèkàn igi tí wọ́n rì mọ́lẹ̀. tán rì mọ́lẹ̀. Yàrá pé láyé àtijọ́ tí ò tí ì sinrin èèkàn igi yẹn tí ó rì mọ́lẹ̀ dáadáa. Tàbí lè tán ti gé kúrú. Tẹ́ pé ó sì ní gbòǹgbò sílẹ̀ wọ́n ti gé kúrú. Wọ́n aráàyè so mọ́. Ó ní èèkàn. Òótọ́ ni mo rántí. Ẹ ṣeun. Omi tí mo fẹ́ sọ ni àwọn àwítúwí asán kan tí àwọn èèyàn máa sọ. Wọ́n á ní sọ wípé. Bẹ́ẹ̀ ni wọ́n á ní sọ wípé. Torí à ń pè kankan ní afọ àgbàrán reported speech. Afọ àgbàrán bóyá o fẹ́ bóyá nǹkan tí ẹnìkan sọ. Mo fẹ́ wá tún sọ. Pé Fásùgbà sọ wípé Fásùgbà wípé tàbí Fásùgbà sọ pé torí ọ̀rọ̀ kankan náà ni ààrọ̀ kan ni wọ́n jẹ́ fúnra wọn. Torí a lè sọ pé Fásùgbà wípé tàbí Fásùgbà sọ pé kì í ṣe pé sọ wí pé sọ wí pé sọ pé tàbí wí pé. Àwítúwí asán ni tá a bá ní sọ wípé ìyẹn là ń pè ní afọ àgbàrán ìyẹn reported speech. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ mi. Ẹ ṣeun o. Omi tí mo tún fẹ́ sọ̀rọ̀ lé lórí ni nígbà tí wọ́n bá ń sọ̀rọ̀ pé bóyá tí bí nǹkan bá bàjẹ́ wọ́n á ní rẹ́rẹ́run kọ́ rẹ́rẹ́run ló tọ̀nà. Pé tá a bá ní rẹ́rẹ́run yẹn ni pé nǹkan yẹn ti parun nìyẹn ó ti parun yányán ni ṣùgbọ́n rẹ́rẹ́run ni ó tọ̀nà yẹn pé nǹkan ẹ̀ bàjẹ́. Àìmọ̀kẹ́ sá máa ń sọ pé oorun jégéjégé kì í ṣe oorun jégéjégé oorun jégéjégé nìyẹn pé ó ti bàjẹ́. Fún àpẹẹrẹ táwọn pé ó wá rún aṣọ yẹn ó rún aṣọ irú aṣọ tó ń rún. Oorun yẹn pé kò jẹ́ kó wà bó ṣe yẹn pé ó ti rẹ́rẹ́run. Nǹkan ṣẹlẹ̀ ní jẹ́bẹ̀. Ẹ rí i pé bàbá wa Ọládẹ̀jọ Kédìjọ kọ ìwé kan tí wọ́n pè ní rẹ́rẹ́run níbi tó ti ń sọ̀rọ̀ bí àwọn agbanisíṣẹ́ ṣe ń fìyà jẹ àwọn òṣìṣẹ́. Omi tí mo tún fẹ́ jẹ́ kí a mọ̀ ni pé àwọn ọmọ sọ pé látàrí ní àtàrí kò tọ̀nà nítorí ló yẹ kó jẹ́ nítorí kò tọ̀nà èyí kò tọ̀nà tó nítorí èyí ni a kò ṣe iṣẹ́ náà tàbí nítorí náà kì í ṣe látàrí náà àtàrí èèyàn kọ́ nítorí náà ni ó tọ̀nà kì í ṣe látàrí ni ó tọ̀nà. Èyí tí mo fẹ́ fi káàdì ẹ̀ lónìí náà ni pé èyí tí wọ́n máa sọ pé ọ̀pẹ là ń dú àìdú ọ̀pẹ a máa ń dá ọ̀pẹ ni bóyá tí wọ́n ọ̀pẹ là ń dá ni bóyá ibi tí wọ́n ti máa ṣe àṣìṣe yẹn ni pé tí a bá wo àmúwọlé rẹ̀ dú ọ̀pẹ ṣùgbọ́n dúpẹ́ ṣùgbọ́n nípasẹ̀ ìyọ́pọ̀ fáwẹ̀lì dú ọ̀pẹ yẹn ló dá ọ̀pẹ gan ni kì í ṣe ṣùgbọ́n àbájáde rẹ̀ ni pé dúpẹ́ ṣùgbọ́n dá ọ̀pẹ ló di dúpẹ́ bí ìgbà tá a bá sọ pé a rí ogbó tó di arúgbó a rí ogbó tó di arúgbó nínú mọ èdè à ń pè nǹkan yẹn ní ìyọ́pọ̀ fáwẹ̀lì vowel coalitions bí àpẹẹrẹ mi ní ìsìn pa irọ́ tó di purọ́ a mọ̀ pé parọ́ náà wà pa irọ́ tó di purọ́ ìyọ́pọ̀ fáwẹ̀lì yẹn pé ha tó gbẹ̀yìn pa yẹn àti hí nígbà tí wọ́n yọ́pọ̀ ó wá di hu tó náà dá ọpẹ́ ló di dúpẹ́ tó náà bí a bá ṣe oní lóore ọpẹ́ là á dá ni yàgbé ẹ máa sọ pé ọba lóore àdá tán wọ́n sọ pé àdúùdú tán ibi tá a lè rí dú nínú Yorùbá ni pé bóyá kí nǹkan ó dú bàbá síyàn gbẹrẹ wọn ló dú tàbí nínú ọ̀rọ̀ àyálò pé ó dúnbó ẹran yẹn ó dúnbó ẹran dú yẹn tí wọ́n lò ó yàtọ̀ sí níbi dúpẹ́ torí náà dá ọpẹ́ ló di dúpẹ́ kì í ṣe ọpẹ́ là ń dú o ọpẹ́ là á dá ni wọ́n sọ. wọ́n lọ sí sọ pé ọpẹ́ olóore àdá tán bẹ́ẹ̀ ni wọ́n sọ pé àdúùdú tán
àdá tán ni. Ó dà torí pé àwọn èèyàn nínú èdè bí a tún gbọ́ kinní kan nínú èdè tó bá ti di pé nǹkan kan wà tí àwọn ènìyàn jọ gbà wọ́n kàn sáà jọ gbà bẹ́ẹ̀ pé a ti ń lò bẹ́ẹ̀ ẹja máa lò bẹ́ẹ̀ lọ́nà nìyẹn ṣé kinní yẹn ṣebí èdè torí nínú èdè òyìnbó ó wà bẹ́ẹ̀ irú wọn ń pe kinní kan ní ṣé pomade àbí nǹkan tó ń pè ní pomade ó ní pípé rẹ̀ gangan kó tó di pé àwọn èèyàn wá sọ di pomade. ṣé à ń pé irú yẹn nínú èdè Yorùbá ṣáà nírú ẹ̀. ṣé à ń pé irú yẹn ẹ rí i pé irú yẹn ni àwọn eléèbó ń pè ní pronunciation àṣìṣe pronunciation pé àṣìṣe ìpèdè ó yàtọ̀ sí ẹ rí i pé irú èyí tí mo ń sọ yìí irú èyí tá à ń sọ yìí abẹ́ nǹkan tá à ń pè ní phonology ló wà ṣùgbọ́n èyí tí mo ń sọ abẹ́ syntax ló wà ó jẹ mọ́ nípa ìró fáwẹ̀lì ṣùgbọ́n èyí tá à ń sọ ni pé ní ti Yorùbá ìró ohùn ni wọ́n ń pè tí a ń pè ìró ní sílébù Yorùbá ní ìró ohùn àní sílébù ṣùgbọ́n tí èdè Gẹ̀ẹ́sì tí wọ́n máa ń pè ní stress irú àyàn bí ó yá bí stress láti máa pèdè jáde ìyẹn lè máa ṣe àṣìṣe lórí èdè irú bí àpẹẹrẹ nísìnyí tá a bá fẹ́ pe àwọn àpẹẹrẹ pé àwọn ọ̀rọ̀ kan wà tó yẹ pé bá a sì pè ní bó wá jẹ́ ọ̀rọ̀ sí bá a sì pè ní bó wá jẹ́ ọ̀rọ̀ sí ó yàtọ̀ ní bá a sì pè nínú tó bá jẹ́ pé ọ̀rọ̀ orúkọ nínú èdè Gẹ̀ẹ́sì torí náà irú tá à ń sọ yẹn ọ̀rọ̀ nípa ìpèdè ni ṣùgbọ́n èyí tá à ń sọ yẹn ni pé ọ̀rọ̀ nípa syntax bí a ṣe máa to ìró papọ̀ gẹ́gẹ́ bí n tẹ́ sọ ṣáájú tẹ́ rí nígbà tá à ń bá sọ nípa èdè ara àbùdá èdè ni pé nǹkan tá a bá ti fọwọ́ sí là ń pè ní èdè. ibi tí mò ń lọ gan nìyẹn. ṣùgbọ́n kó tó di pé a fọwọ́ sí náà ẹ rí i pé àwọn onímọ̀ èdè náà ni wọ́n máa ń jókòó wọ́n á rí i pé kò rú òfin èdè yẹn ó yẹ pé àwọn míì máa ń rú òfin èdè màá sọ bí àpẹẹrẹ nìsín sáré pé a fẹ́ yá ọ̀rọ̀ lò láti inú èdè Gẹ̀ẹ́sì sí èdè Yorùbá omi lè rú òfin èdè bí àpẹẹrẹ nínú èdè Yorùbá nínú ọ̀rọ̀ ìbílẹ̀ Yorùbá fáwẹ̀lì olóhùn òkè bíi mí kì í bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìbílẹ̀ Yorùbá ṣùgbọ́n tá a bá yá wá ọ̀nà ọ̀dọ̀ Yorùbá ó lè bẹ̀rẹ̀ pé bíi ọ́fíìsì mímí dòdò ní èdè Yorùbá ìró ohùn òkè àti ìró ohùn àárín ìró ohùn ìsàlẹ̀ àti ìró àárín ló lè bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Yorùbá ṣùgbọ́n mí olóhùn òkè kì í bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Yorùbá ṣùgbọ́n tí a bá fẹ́ yá wọ inú èdè Yorùbá ó lè wá bẹ̀rẹ̀ ìró náà nígbà míì ṣùgbọ́n àwọn nǹkan tí a ń pè ní àyàfi exception to the rule ó máa ń wà ṣùgbọ́n kò gbọ́dọ̀ pọ̀ àwọn yẹn ni a máa ń pè ní àyàfi gẹ́gẹ́ bí onímọ̀ èdè tí wọ́n lò lílé yẹ pé exception to the rule ṣùgbọ́n wọ́n á mọ̀ pé nítorí pé láti inú èdè Gẹ̀ẹ́sì ni a ti yá wọ èdè Yorùbá ni a fi lò bẹ́ẹ̀ tí a pé gbà míì náà bí kò bá sí ọ̀rọ̀ míì nínú ọ̀rọ̀ àyálò tá a wá ọ̀rọ̀ míì jìrọ̀ fún irú church ní sí church àgbẹ̀ á wá pè ní ṣọ́ọ̀ṣì nígbà tí rí i pé ch yẹn tó bẹ̀rẹ̀ church kò sí nínú èdè Yorùbá àgbẹ̀ sí onírúurú náà àwọn Gẹ̀ẹ́sì náà ní wọn ní gbí wọn ní torí tí wọ́n bá fẹ́ pe gbọ̀ngàn àwọn alẹ́gẹ̀ẹ́ gígbọ̀ngàn ni wọ́n pè báwọn ọmọ ilé wọ́n bá fẹ́ pe gbọ̀ngàn wọ́n á ní gígbọ̀ngàn dípò pé ó sọ pé gbọ̀ngàn nítorí pé irú yẹn kò sínú èdè yẹn ẹ wo irú náírà kọ́bọ̀ Yorùbá nìsín ti ilẹ̀ Nàìjíríà ẹ rí i pé báwọn Haúsá tàbí Yorùbá kóbò ni ó pè kóbò bẹ́ẹ̀ torí pé wọ́n ní fáwẹ̀lì họ yẹn lọ́dọ̀ tí wọ́n. màá fẹ́ láti béèrè kan sí nínú èdè Yorùbá à ń pè kinní kan ní èdè àdúgbò. ẹ̀ka èdè kan là ń pè nínú èdè péré dialect ọ̀dà ṣùgbọ́n ẹnìkan ti béèrè kan rí lọ́wọ́ mi wọ́n ní èdè wo gan-an ló jẹ́ eléyìí tó ní ìtẹ́wọ́gbà téèyàn lè fi ṣèdánwò tí wọ́n sì gbà wọlé téèyàn lè lò Jẹ̀bú téèyàn lè lò Jẹ̀ṣà téèyàn lè lẹ̀gbà. ṣe rí àwọn kan wà tó yẹ pé ó ní ká lo nǹkan tí a ń pè ní standard Yorùbá ẹni pé a ń pè ní olórí ẹ̀ka èdè tá a tún lè pè ní bóyá Yorùbá àjùmọ̀lò ṣùgbọ́n tí àwọn onímọ̀ fọwọ́ sí ní gbogbo ẹ̀ ohun tí màá kàn sọ ni pé àparò kan ga jù kan lọ ní ọ̀rọ̀ nípa èdè nítorí pé èdè Yorùbá tí à ń lò ní èdè tá à ń pè ní Southern Yorùbá yẹn ni pé èdè àwọn alákadá àkójọpọ̀
èdè àdúgbò yẹn tá à ń pè ní ẹ̀ka èdè gan ni ẹ̀rí mọ́ jẹ́mi sí kan wà à ń pè kankan ní grammatical item ní èdè Gẹ̀ẹ́sì ṣùgbọ́n nígbà tí wọ́n wà gẹ́gẹ́ bí èdè ìpérí Yorùbá wọ́n wá lọ èdè Ìjẹ̀bú ni wọ́n lò wọ́n pè ní wúnrẹ̀ èdè Ìjẹ̀bú sì ni àpẹẹrẹ míì ni pé tí wọ́n bá fẹ́ sọ pé speech ipò ká sọ pé ọ̀rọ̀ tá a bá sọ pé speech ó ju ẹyọ ọ̀rọ̀ kan lọ ó ju ká sọ pé rà tàbí adé lọ ṣùgbọ́n nígbà tí wọ́n wá ọ̀rọ̀ ní ọkọ̀ pè tẹ́lẹ̀ tí wọ́n bá sọ pé ìpínrọ̀ ni wọ́n fẹ́ àlò pé èdè Èkìtì fọ̀ ó fọ̀ sí ọ ni wọ́n fẹ́ pè ní afọ̀ bí wọ́n bá fẹ́ pe paragraph nísìnyí wọ́n á sọ pé ìpín afọ̀ wọn à ní pè ní ìpínrọ̀ ìpín afọ̀ ni nítorí náà kódà lóde òní a ti rí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó yẹ pé wọ́n ti ń gba oyè ìmọ̀ ìjìnlẹ̀ nínú àwọn ẹ̀ka èdè lóríṣiríṣi mi ní dárúkọ wọn kó wọ́n dàbẹ̀ ni pé bóyá à ń polówó àwọn èèyàn àti wọn ti gba kódà àwọn èdè míì tó yẹ pé ó farapẹ́ èdè Yorùbá bí ànàgó mo ti rẹ́nìkan ní láìpẹ́ tó yẹ pé ó gba oyè ìmọ̀ ìjìnlẹ̀ nínú yẹn nítorí náà nígbà tá a bá ń sọ nípa ẹ̀ka èdè kò túmọ̀ sí pé bóyá kì í ṣe èdè tí kò lóòrìn nítorí pé ohun tó ṣẹlẹ̀ ni pé èdè tó súnmọ́ gẹ́gẹ́ bí onímọ̀ èdè tó súnmọ́ olórí ẹ̀ka èdè tá à ń lò standard Yorùbá ní èdè Ọ̀yọ́ kí sò ló fà á nítorí pé Samuel Ajayi Crowther tí àwọn elédè Gẹ̀ẹ́sì àwọn òyìnbó kó lẹ́rú gbà yẹn tọ́kọ́ àwọn lẹ́rú gbà yẹn. àwọn tí wọ́n wá fún àkọ́tọ̀ èdè Yorùbá ó wà lára àwọn tí wọ́n lò ẹ rí i pé ní ọdún 1842 ló ṣe grammar àkọ́kọ́ tí ó pè ní vocabulary of Yorùbá language ó yẹ ṣe àtúnṣe rẹ̀ ní 1852 nítorí náà sẹ́yìn pé ọmọ Òṣogùn lẹ́gbẹ̀ẹ́ Ọ̀yọ́ láàrin Ìṣẹ̀yìn àtọ̀yọ́ ni láyé ìgbà tó sì wà láyé á rí i pé nǹkan tá à ń pè ní Ọ̀yọ́ empire ó wà ń gbà yẹn torí náà èdè Ọ̀yọ́ yẹn ó borí gbogbo àwọn èdè yòókù nítorí náà èdè Ọ̀yọ́ yẹn náà ni ó lò láti fi kọ àkọ́tọ̀ èdè Yorùbá láti fi kọ ìwé grammar nítorí náà ni ṣùgbọ́n àwọn èdè kan náà wà lédè Ọ̀yọ́ tó yẹ pé a lè lò bí ká sọ pé ọkùnrin rèé ẹgbẹ́ ti pàrọ̀ jẹ́ bẹ́ẹ̀ èdè Ọ̀yọ́ ni a sì gbọ́dọ̀ lò nínú bóyá ṣùgbọ́n nígbà tá a bá ń sọ nípa kíkọ ìwé sílẹ̀ bí àpẹẹrẹ tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ lórí rédíò ó gbọ́dọ̀ lo ojúlówó èdè Yorùbá tí í ṣe olórí ẹ̀ka èdè tí wọ́n bá fẹ́ kọ ìwé bóyá ìwé iṣẹ́ ìwádìí mo gbọ́dọ̀ lo ojúlówó èdè Yorùbá tí àwọn akẹ́kọ̀ọ́ bá fẹ́ kọ àròkọ wọn gbọ́dọ̀ lo ẹ̀ka èdè ṣùgbọ́n bí àpẹẹrẹ tí wọ́n bá fẹ́ kọ ìwé òǹkọ̀wé alátinúdá ó lè lo ẹ̀ka èdè ṣùgbọ́n ibi tí ó ti lò bóyá ó kàn fẹ́ ní ká fa nǹkan jáde ńbẹ̀ ni bóyá ó rí i pé bóyá olú ẹ̀dá àtàn tàbí ẹ̀dá àtàn pé ó wá láti agbègbè kan ni ó fi lo irú àwọn ẹ̀ka èdè yẹn gẹ́gẹ́ bí àpẹẹrẹ tá a wá wo ìwé Àjàlólẹ́rù tí Ọládẹ̀jọ Òkédìjí kọ a rí i pé ibì kan wọ́n lọ pé Àjàní mo ní hàn yín yàtọ̀ èdè Ọ̀yọ́ nìyẹn àyín torí náà ó kàn lo yẹn ńbẹ̀ yẹn a lè tàbùkù ẹ̀ ńbẹ̀ yẹn nínú ìmọ̀ ìsọwọ́lódì à ń pè nǹkan yẹn ní ìyapa èdè ewì sí èdè ojoojúmọ́ ìyapa èdè nígbà mìíràn a lè yapa láti inú èdè ojoojúmọ́ tá à ń lò bóyá láti fi dára àmọ̀ọ́mọ̀ ṣe nǹkan yẹn kí ìṣewẹ́kú léwà tàbí nǹkan tá à ń pè ní ìwọ́hùn rhythm tó náà ṣùgbọ́n ó ní ojú ibi tí a ti máa lo ẹ̀ka èdè pàápàá bá jẹ́ pé ìwé òǹkọ̀wé alátinúdá ṣùgbọ́n bóyá a fẹ́ ṣèròyìn lórí rédíò ni tàbí a fẹ́ kọ àròkọ ojúlówó èdè Yorùbá tá à ń pè ní olórí ẹ̀ka èdè standard Yorùbá ni a gbọ́dọ̀ lò ṣùgbọ́n ìyẹn ò túmọ̀ sí pé ẹ̀ka èdè náà kò wúlò lórí àárí ẹ̀ka èdè lóríṣiríṣi ẹ̀ka èdè gbómìnà èdè agbègbè tèmi ẹ̀ka èdè Ifẹ̀ wà Ìjẹ̀bú wà Ẹ̀gbá wà Ìbọ̀lọ́ wà. tí máa gbọ́ yín yé dáadáa báyìí ní tẹ̀ ń sọ báyìí ni wípé èdè Ọ̀yọ́ gangan ni standard. Òun ló súnmọ́ kì í ṣe ní standard òun ló súnmọ́ olórí ẹ̀ka èdè tí a ń lò ní gbogbo èdè náà ni mo sọ pé àparò kan ò ga jù kan lọ ní gbogbo ẹ̀ka èdè ilẹ̀ Yorùbá torí mo sọ fún wa pé tá a bá wo àwọn ìwé èdè ìpérí Yorùbá tí àwa alákàdá ń lò
àwọn ọ̀rọ̀ kan wà bẹ́ẹ̀ mo ti ṣàpẹẹrẹ pé inú ẹ̀ka èdè ni wọ́n ti mú wa gẹ́gẹ́ bí àpẹẹrẹ ambiguity inú èdè Ifá ní èdè Ọ̀yọ́ ni wọ́n ti mú pọ́nna tó túmọ̀ sí ambiguity yẹn pé kọ́rọ̀ ní ju ìtumọ̀ kan lọ. tó náà àwọn nínú èdè àjùmọ̀lò tá à ń lò tàbí tí a lè pè ní olórí ẹ̀ka èdè àwọn èdè tó wá láti inú ẹ̀ka èdè ó wà ń bẹ̀ tó pọ̀ rẹpẹtẹ nítorí pé ẹ mọ̀ pé èdè ń gbèrú sí ni gẹ́gẹ́ bí àpẹẹrẹ àwọn ọ̀rọ̀ kan tún ti wà nínú èdè Yorùbá nìsín tó yẹ pé nípasẹ̀ ìdàgbàsókè tó ń bá wa tàbí àjọṣepọ̀ tá à ń ní pẹ̀lú àwọn ọ̀ràn mìíràn gẹ́gẹ́ bí àpẹẹrẹ má kàn sọ nígbà tá a bá sọ pé presidential system of government á ní pé ìjọba ààrẹ apàṣẹ wà nígbà tá a tí Babangida lo èèbó kan nígbà tó gbé bàbá wa Ṣónẹ́kàn sórí oyè ó pè ní interim government ohun tí àwọn Yorùbá lò ní pé ìjọba fìdíhẹ nítorí àwọn nǹkan yẹn náà wà ní èdè Yorùbá tó yẹ pé nígbà tá a kọ pé speech gẹ́gẹ́ bí ètí mo sọ lẹ́ẹ̀kan tá a wá wò pé àwọn kan kọ́kọ́ pè ní ọ̀rọ̀ tẹ́lẹ̀ nínú ìwé èdè perí tí àwọn ẹgbẹ́ onímọ̀ èdè Yorùbá àti àwọn olùfẹ́ èdè Yorùbá mìíràn sí wọ́n kọ́ pè ní ọ̀rọ̀ ṣùgbọ́n gbà tó wáyá wọ́n torí pé ọ̀rọ̀ yẹn pé kò lóòrìn tó wọ́n á pè ní àfọ̀ àfọ̀ yẹn sì ní láti inú èdè Èkìtì ni wọ́n ti wá mo sọ àpẹẹrẹ náà pé grammatical item múrẹ̀ láti inú èdè Ìjẹ̀bú ni wọ́n ti fà jáde ní ṣókí ohun tí mò ń sọ ni pé gbogbo ẹ̀ka èdè yẹn náà ni ó wúlò gbogbo ẹ̀ka èdè ni ó wúlò ṣùgbọ́n bẹ́ẹ̀ mo ti sọ nítorí pé Samuel Ajayi Crowther nítorí pé wá láti agbègbè Ọ̀yọ́ èdè Ọ̀yọ́ ló fi kọ àkọ́tọ̀ Yorùbá yẹn sílẹ̀ òun náà sì ni wọ́n gùn lé nítorí pé ní ọdún 1848 ni wọ́n kọ́ lọ sí ìpàdé àkọ́tọ̀ kan nílẹ̀ Gẹ̀ẹ́sì nígbà tá a rí jiyàn sí wa ni wọ́n á sì míì ní 1875 ní Ìtàfàjì lẹ́kọ̀ọ́ tí Samuel Ajayi Crowther jẹ́ alága wọn nítorí náà ìyẹn náà ni wọ́n gùn lé títí di òní ọdún 1974 ni wọ́n ti ṣe nǹkan tí ìpinnu lórí àkọ́tọ̀ èdè Yorùbá ìgbésẹ̀ tí ń lọ nísìn láti tún gbé àkọ́tọ̀ mìíràn jáde nítorí náà ní ṣókí gbogbo ẹ̀ka èdè náà ni ẹ̀wù tá a bá wọ gẹ́gẹ́ bí àpẹẹrẹ nísìn tí à ń pè nínú èdè Gẹ̀ẹ́sì a ní American English bẹ́ẹ̀ni a ní British English bẹ́ẹ̀ni àpè tí a bá fẹ́ kọ favour nísìn ní Amẹ́ríkà FAVOR ní Britain fún British ó jẹ́ FAVOUR gbogbo ẹ̀ náà sì ni wọ́n sọ pé ó tọ̀ ní wọ́n á ní sọ pé nǹkan tó kàn sí ẹ̀yìn pé bá ti pé American English ló fẹ́ máa lò bá ti pé wọ́n ṣe ọ̀sákálá sokolo bó ṣe jẹ́ nìyẹn. Ó dà ìbéèrè kan sì ń gbénu tèmi báyìí tí mo sì mọ̀ pé ó ṣe kó wà nínú ọkàn àwọn tó ń wò wá jákèjádò àgbáyé ó ní wípé nígbà tá a ti wá sọ pé eléyìí tá a lè pè ní tólóyìnbó pè ní standard tá a lè pè ní bí èdè tí wọ́n gbà wọlé jùlọ bóyá láti ṣèdánwò gan nínú èdè Yorùbá pé ó jẹ́ eléyìí tí abáwo apá ibi tó pọ̀ sí jù ìyẹn nínú ibi tó ti médè yẹn jù inú Ọ̀yọ́ ni báwo làwọn èèyàn ó ṣe wá mọ èyí tó ó yẹ kí wọ́n máa lò gangan bóyá fún àwọn nǹkan bíi ìdánwò. tó ṣẹlẹ̀ ni pé inú ìwé mo ṣe sọ fún pé àkọ́tọ̀ tí wọ́n sọ gbẹ̀yìn ó ti wà nínú ìwé àkọ́tọ̀ ọdún 1974 èyí tí a ti mọ̀ pé àwọn èdè tó tọ̀nà láti máa lò ní láti fi máa kọ ìwé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú àpẹẹrẹ náà ni àwọn nǹkan tí à ń sọ bí nítorí náà ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ pàápàá tí wọ́n bá ti gba ilé ẹ̀kọ́ yàrá akẹ́kọ̀ọ́ kọjá wọ́n ti máa jẹ́ kí wọ́n mọ̀ torí nínú pàápàá ní ilé ẹ̀kọ́ olùkọ́ni àgbà àti ẹ̀kọ́ yunifásitì a máa ń pe ẹ̀kọ́ kan ní wọ́n pè Yorùbá dialect ẹ̀kọ́ nípa ẹ̀ka èdè nítorí náà a ti jẹ́ kí wọ́n mọ̀ wípé ẹ̀ka èdè báyìí gẹ́gẹ́ bí àpẹẹrẹ bóyá ẹ̀ka èdè tí a ń pè ní èdè Òǹkò tí wọ́n máa sọ ní agbègbè Ṣakí àti bóyá bí èdè Ìbàràpá tí wọ́n bá fẹ́ sọ pé kò sí nǹkan kan wọ́n á ní kò tí ń kẹ́kẹ́ bí àpẹẹrẹ nísìnyí ní èdè Gbómìnà wa dípò ká sọ pé ẹsẹ̀ á ní ọ̀sẹ̀ bẹ́ẹ̀ni bá a sọ pé orí èèyàn kí ni mẹ́ẹ̀mú jẹ bá a sọ pé èèyàn fẹ́ lọ ṣègbọ̀nsẹ̀ mo fẹ́ lọ ṣùgbẹ́ èrè ṣùgbẹ́ irú àwọn nǹkan báyìí ni ó wà nínú àwọn ẹ̀ka èdè
ṣùgbọ́n ẹni tó bá ti lè kẹ́kọ̀ọ́ nù rẹ̀ a ti mọ̀ pé ìpèdè yìí o ẹ̀ka èdè báyìí ló ti wá kò yẹ ká lò ó pàápàá tí a wá fẹ́ kọ àròkọ tàbá fẹ́ ṣe ìròyìn lórí rédíò. Ìyẹn ló ṣe fà á tó yẹ pé gbogbo àwọn tí wọ́n bá ń kẹ́kọ̀ọ́ nípa ìbánisọ̀rọ̀ bóyá mass communicator ni tàbí journalist ó yẹ kí wọ́n máa kọ́ ẹ̀kọ́ èdè Yorùbá kí wọ́n máa fi kún ní ẹ̀ka ẹ̀kọ́ wọn kí wọ́n máa fi ẹ̀kọ́ èdè Yorùbá kún pàápàá jùlọ láti lè jẹ́ kí wọ́n mọ àpàdé àlùdé èdè Yorùbá ni yóò fi dín àwọn àṣìlò yẹn ni yóò fi dín kù láwùjọ. Ẹ wò adúpẹ́dúpẹ́ lọ́wọ́ yín igi ìmọ̀ ní yín tòótọ́ o olóyè ọ̀mọ̀wé Adésọjí Adérẹ̀mí Fájẹyọ kẹ̀pẹ́ o. Ẹ ṣé. Àmọ̀rírì yín gẹ́gẹ́ bí olùkọ́ ìyẹn fi hàn wípé ẹ jẹ́ olùkọ́ tó nímọ̀ kún mọ̀ gbogbo alámọ̀ wípé ẹ gboyè móyè ẹ sì ti ń kẹ́kọ̀ọ́ bọ̀ nínú rírí àwọn àlàyé yín ó yé wa yékéyéké kò sì ní n tó fi rújú èyí wá ni ó jẹ́ kí n fẹ́ láti rọ àwọn tó ń wò wá jákèjádò àgbáyé ohun tẹ́ ẹ bá rí lórí ètò yìí ẹ jẹ́ á mọ̀ níbi ojú òpó ìsọfúnni tá a mọ̀ sí comment section yín yẹn kí lè ròyìn báwo ló ṣe mórí yín wú sí kẹ́sì tó ń pín fáwọn ẹlòmíì torí tá a bá ń ṣe àgbélárugẹ fún èdè wa ó túmọ̀ sí pé à ń ti èdè àtàṣà wa náà lẹ́yìn ni àmọ́ rírì yín púpọ̀ torí ẹ̀yin lèèyàn wa àwa lèèyàn yín béèyàn bá jẹ́ tẹni ńkọ́ kì í wò kàn ní ẹni ẹ kí àwọn tó ń wò yín. Kí n tí a kí àwọn tó ń wò mí mo dúpẹ́ lọ́wọ́ àwọn aláṣẹ iléeṣẹ́ yìí tí ó pé wọ́n fún mi ní àǹfààní láti wá jẹ́ kí àwọn èèyàn mọ bí nǹkan ṣe ń lọ lórí èdè àti àṣà Yorùbá. Gbogbo ẹ̀yin tí ẹ ń gbọ́ wa tí ẹ ń wò wá mo rọ̀ yín pé ẹ máa tẹ́tí sí ìkànnì Bembeyeke ẹ máa gbọ́ ìkànnì Bembeyeke ẹ máa wò kí ẹ máa gbọ́ kí ẹ máa wò lóní Bembeyeke ni o kí ẹ sì máa tẹ́tí sí lóní Bembeyeke. Ẹ ṣeun. Tó ẹ ṣeun o ẹ̀yin èèyàn wa ẹ má gbàgbé Isnad Homes and Properties ẹ mọ̀ pé gẹ́gẹ́ bí aṣojú iléeṣẹ́ Isnad Homes and Properties iléeṣẹ́ tó ń talẹ̀ tó ń talé àwọn èyí kàn talẹ̀ nìkan ṣùgbọ́n máa ń wò pé kí ni ọ̀nà tí àwọn mẹ̀kúnnù àti gbogbo àgbáyé ó fi jàǹfààní nínú ilẹ̀ a lè fi ṣiṣẹ́ oko òun náà ṣe gbé ìlànà ilẹ̀ oko jáde tẹ́ ẹ lè rà ẹ sanwó ẹ tún máa pawó látorí ilẹ̀ yín kódà bẹ́ẹ̀ bá sí nílé bóyá ẹ̀ẹ́dẹ̀ ní àsìkò torí irú iṣẹ́ tẹ́ gbé dání ó ní àwọn ọ̀rọ̀ àjọṣọ àti ìlànà àtẹ̀lé tẹ́ bá kàn sí wọn àlàyé ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ yóò yé yékéyéké Isnad Homes and Properties tó Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ́ mi o Bembeyeke lẹ̀ ń pè mí lónìí ẹ ti wò lónìí Bembeyeke ẹ máa share ẹ̀ ìyẹn ni pé kẹ́ ẹ pín lónìí Bembeyeke. Mo tún dé o gẹ́gẹ́ bí aṣojú Isnad Homes and Properties. Ẹ̀yin tẹ́ ń wo fídíò wa jákèjádò àgbáyé. Lóòótọ́ àsìkò yìí nira gan fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn láti gbé nǹkan rẹ̀ ṣe nítorí ọrọ̀ ajé tó mú súpe. Èyí ló mú kí iléeṣẹ́ Isnad Homes and Properties gbé ìlànà kí ènìyàn ralẹ̀ kó sì tún máa rówó tó fi ralẹ̀. Kódà ju owó tó fi ralẹ̀ padà. Èyí gan ni yóò mú àdínkù bá ìyàn àti ọ̀wọ́n gbogbo oúnjẹ ọjọ́ iwájú. Ẹ̀yin tẹ́ ẹ wà lókè òkun gan lè ralẹ̀ kí wọ́n fi bá yín ṣiṣẹ́ àgbẹ̀ kẹ́ ẹ sì jèrè rẹpẹtẹ. Ralẹ̀ sí Isnad Estate kó o fi ṣiṣẹ́ àgbẹ̀. O lè sanwó ilẹ̀ rẹ díẹ̀díẹ̀ pẹ̀lú ìlànà ìsanwó tó rọrùn gan. Àdúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ ti ń ralẹ̀ ilẹ̀ torílẹ̀ òkò tí a tà ní 2.1 million naira. Ilẹ̀ tí a ń tà ní Alápákó 2.5 million naira ní. Tètè ralẹ̀ sí Isnad Estate lónìí kí o sì jèrè rẹpẹtẹ. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ kàn sí kìlómítà 42 Lagos Ibadan Expressway opposite AP filling station Mòwe tàbí kí o pè 08104441104 tàbí 0912-985-9600. Má gbàgbé pé ìlànà ìsanwó tó rọrùn gbáà lè yí àwọn tó wà nílẹ̀ yìí àtòkè òkun. Isnad Homes and Properties real estate tó fà kọyọ wọ́n talẹ̀ ralẹ̀ lóríṣiríṣi Isnad Limited you are too much o. Ẹni bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé kó lè fi wá mọ̀nà. Isnad lónìí industrial land ó ń bẹ níbí bẹ́ẹ̀ fẹ́ ṣe commercial farming ẹ má bọ̀ wá àní bẹ́ẹ̀ fẹ́ ralẹ̀ láti ṣe real estate àbò fẹ́ nímọ̀
nípa bó ti ṣe ìrọ̀rùn ló bá dé nílé iṣẹ́ tiwa Isnad Homes and Properties ó táwọn yọ ẹjọ́ ilẹ̀ fún ilé gbígbé ń bẹ lọ́pọ̀ yanturu bẹ́ẹ̀ bá wà dòwò pọ̀ pẹ̀lú ìfọkànbalẹ̀ ní torí agbóhùnjẹjọba tójó lóòótọ́ torí náà let's build future through real estate jẹ́ngbọ́ Isnad Homes and Properties real estate tó fakọyọ wọ́n talẹ̀ ralẹ̀ lóríṣiríṣi tó jójúlówó Isnad Limited you are too much o. Orúkọ mi ni Lékan Ọláwuyì tí gbogbo èèyàn mọ̀ sí Wákìlì. Òpàjẹ́ òní báyìí tí ò ní bàjẹ́ o. Tí ẹ bá fẹ́ mọ̀ nípa àṣà ìṣe ẹ lọ subscribe sí Bembeyeke TV ìyẹn lórí YouTube àbí kẹ́ lọ sí TikTok kẹ́ lọ follow Bembeyeke comedy. Ẹ wò ẹ̀yin mi láwo ń gbé bá subscribe síbẹ̀. Ẹ káre ẹ ṣé o.